Àwọn èèyàn wọ́n ti ránṣẹ́ sí àwọn ọ̀gá àti gbajúmọ̀ àwọn ọ̀gá onímọ́tò ẹgbẹ́ National Union of Road Transport Workers NURTW ní ìpínlẹ̀ Èkó látòrí olórí oko wọn ní ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Adékúnlé ẹni tí gbogbo ayé mọ̀ sí Sego wípé kí wọ́n lọ túnra mú kí wọ́n sì lọ́ọ́ ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú alákàfin sọ́rí ká tó wá tẹ̀lé òwe Yorùbá kan tó ní àràbà lọ túnra mú odò ń gbẹ́rẹ̀rẹ̀ o lórí bí wọ́n ṣe mú ọ̀kan lára àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó tí ó jẹ́ akọ̀wé elétò ìyẹn organizing secretary ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó ìyẹn comrade Tọ́ba Jíbóyè ẹni tí ó gbà yímọ̀ sí Tọ́ba Ìjayà ìkókó ajégunjẹran bó ṣe mú balẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí o tó sì jẹ́ pé kàyéfì àti ìmọ̀ ńlá ló jẹ́ fún ọ̀pọ̀ àwọn tó mọ Tọ́ba Ìjayà bó ṣe lágbára tó wípé wọ́n lè mú balẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀nà tó jẹ́ òjijì àti kàyéfì bẹ́ẹ̀. Ẹ rántí pé lálẹ́ ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí lálẹ́ pátápátá ìní àwọn agbanipa ni wọ́n lọ dá Tọ́ba Ìjayà ni wọ́n lọ dá lọ́nà lásìkò tí ó ń ti agbègbè Fádèyí tó ti lọ kí àwọn tiẹ̀ bọ̀ tó sì jẹ́ pé lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìkòròdú ni wọ́n ti dá Tọ́ba Ìjayà tó jẹ́ pé ó ní ẹnu púpọ̀ lágbègbè Mùṣin Onípàánù Awóyọkùn Ṣómólú Bàrígà tí ó lẹ́nu dé gbogbo bẹ̀dẹ̀ Fádèyí ni wọ́n lọ dá lọ́nà tó sì ṣínà bọ́ bo òun àti àwọn bíi mẹ́ta tánàjọ wà nínú mọ́tò níṣe ènìyàn ọta àbọ̀ ló wọ ara Tọ́ba Ìjayà kọjá sísọ èyí tó jẹ́ kán máa gbé e lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gbà tọ́jú ṣùgbọ́n lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní Tọ́ba Ìjayà iná máa kéde pé alágbára ọkùnrin náà ó ti jẹ́ Ọlọ́run nípè ó ti jáde ní ayé ó tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó dá ariwo ńlá sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó kódà gbogbo agbègbè Mùṣin Ìdí-òro Awóyọkùn Fádèyí Ṣómólú àti Bàrígà ni ló mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nítorí pé níṣe ni ìbẹ̀rùbojo gba gbogbo agbègbè náà wípé alágbára tán pa yìí ó ṣeé ṣe káwọn ọmọlẹ́yìn ẹ̀ kí wọ́n gba ẹ̀san tí ó sì jẹ́ pé níṣe náà tètè kó àwọn ọlọ́pàá lọ sí gbogbo àwọn agbègbè náà pàápàá agbègbè Fádèyí àti Mùṣin tí Tọ́ba Ìjayà ti lẹ́nu púpọ̀ láti má ṣe jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ṣáwọ́ àwọn èèyàn wọn ti ránṣẹ́ sí Mustapha Sego pé ikú tó ń kojú bẹ́ẹ̀ ni òwe ló ń pa ọ́ wọn ni kí Mustapha Sego kóun náà tún ètò ààbò ẹ̀ ṣe àmọ́ àwọn oníṣẹ́ ibi tó lè máa lépa ẹ̀mí tiwọn náà àwọn tó tún ránṣẹ́ sí náà tún ní àwọn bíi Alhaji Abdulgani Oyedepo tí ó gbà yìí mọ̀ sí Koko Zaria àti àwọn bíi Alhaji Abdulaziz Kunle ẹni tí gbogbo ayé mọ̀ sí Kunle Poli pẹ̀lú àwọn lọ́gàlọ́gà ẹgbẹ́ onímọ́tò míì wọn ló jẹ́ kó di mọ̀ pé bí ètò ìdìbò bá ti ń bọ̀ báyìí ni làwọn ẹgbẹ́ onímọ́tò náà máa ń para wọn tí ó sì ní ikú òjijì Tọ́ba Ìjayà tẹ́nikẹ́ni ọ̀rọ̀ yìí ó yẹ kí ó ti jẹ́ kí àwọn Sego Kunle Poli Koko Zaria àtàwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò tí wọ́n lẹ́nu kí wọ́n tètè lọ tún ètò ààbò ara wọn ṣe ká sì tún lọ mójútó ẹ̀mí ara wọn lásìkò yìí.